Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù aláya púpọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù aláya púpọ̀ apá kìíní rẹ̀. Lónìí a máa sọ̀rọ̀ nípa apá kejì fíìmù aláya púpọ̀. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Yorùbá Play àwọn ló ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wò ó níbẹ̀. Lónìí ká tó tẹ̀síwájú, ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù aláya púpọ̀. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tó bá jáde o. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.